Suratul Mutaffifin. بسم الله الرحمن الرحيم. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. ويل للمطففين. Ègbé ni fún àwọn olùdín òṣùwọ̀n kù. الذين إذا اكتالوا على الناس يستوفون. Àwọn tí wọ́n ṣe pé tí wọ́n bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn, wọ́n á gbà á ní ẹ̀kún. وإذا كالوهم أو وزنوهم يخسرون. Nígbà tí wọ́n bá sì lo ìwọ̀n tàbí òṣùwọ̀n fún àwọn èèyàn, wọn yóò dín kù. ألا يظن أولئك أنهم مبعوثون. Ṣé àwọn wọ̀nyẹn kò mọ̀ wípé wọn yóò gbé àwọn dìde ni? ليوم عظيم. Ní ọjọ́ ńlá. يوم يقوم الناس لرب العالمين. Ọjọ́ tí gbogbo èèyàn yóò dúró síwájú Olúwa gbogbo ẹ̀dá. كلا إن كتاب الفجار لفي سجين. Ní ti òdodo, dájúdájú, ìwé àkọsílẹ̀ iṣẹ́ àwọn èèyàn burúkú wà nínú Sijjin. وما أدراك ما سجين. Kí ni yóò mú ọmọ Sijjin? كتاب مرقوم. Ìwé àkọsílẹ̀. ويل يومئذ للمكذبين. Ní ọjọ́ yẹn, ègbé ni fún àwọn olùpè òdodo ní irọ́. الذين يكذبون بيوم الدين. Àwọn tí wọ́n ń pe ọjọ́ ẹ̀san nírọ́. وما يكذب به إلا كل معتد أثيم. Èèyàn kankan kò ní pè ní irọ́ àyàfi olùkọjá ààlà ẹlẹ́ṣẹ̀. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. Nígbà tí wọ́n bá ké àwọn ááyà wa fún un, a sọ wípé àwọn wọ̀nyí jẹ́ àkọsílẹ̀ àlọ́ àpagbè ti àwọn ẹni àkọ́kọ́ ti àtijọ́. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. Rárá, ṣùgbọ́n ohun búburú àti ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe níṣẹ́ bo ọkàn wọn. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون. Rárá, dájúdájú ní ọjọ́ yẹn, wọ́n máa da gàgá bò wọ́n kúrò láti rí Olúwa wọn. ثم إنهم لصالو الجحيم. Lẹ́yìn náà, wọn yóò wọ iná, wọn yóò sì tọ́ wò. ثم يقال هذا الذي كنتم به تكذبون. Lẹ́yìn náà, wọn yóò sọ fún wọn wípé eléyìí ni ohun tí ẹ ń pè nírọ́. كلا إن كتاب الأبرار لفي عليين. Rárá, dájúdájú, ìwé àkọsílẹ̀ àwọn olùṣe rere wà nínú Illiyun. وما أدراك ما عليون. Kí ni yóò mú ọmọ Illiyun? كتاب مرقوم. Ìwé àkọsílẹ̀. يشهده المقربون. Àwọn tí wọ́n súnmọ́ Allah, ìyẹn àwọn màláíkà jẹ́rìí sí i. إن الأبرار لفي نعيم. Dájúdájú, àwọn olùṣe rere yóò wà nínú ìdẹ̀ra. على الأرائك
الارائك ينظرون wọn yóò máa wòran lórí àwọn àga ọlá. تعرف في وجوههم نضرة النعيم ìwọ yóò dá ìmọ́lẹ̀ ìgbádùn mọ̀ nínú àwọn ojú wọn. يسقون من رحيق مختوم wọn yóò máa fún wọn mu nínú ọtí tí wọ́n dé pa. ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ìparí ọtí náà ni òórùn àlìmísìkì. níbi eléyìí kí àwọn alápáǹtètè ṣàpáǹtètè. ومزاجه من تسنيم wọn yóò po ọtí náà pọ̀ pẹ̀lú tesnim. عينا يشرب بها المقربون omi ìṣẹ́lẹ̀rú kan tí àwọn olùsúnmọ́ Allah yóò máa mu. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون dájúdájú àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn wọn a máa fi àwọn olùgbàgbọ́ òdodo rẹ́rìn-ín. وإذا مروا بهم يتغامزون nígbà tí wọ́n bá gba ẹ̀gbẹ́ wọn kọjá wọn yóò máa ṣẹ́jú síra wọn ní ti yẹ̀yẹ́. وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين nígbà tí wọ́n bá padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn wọ́n á padà ní ẹni tó ń ṣẹ̀fẹ̀. وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون àti pé nígbà tí wọ́n bá rí àwọn olùgbàgbọ́ òdodo wọn á wí pé àwọn wọ̀nyí ni olùṣìnà. وما أرسلوا عليهم حافظين wọn kò sì rán wọn gẹ́gẹ́ bí olùṣọ́ fún wọn. فاليوم الذين آمنوا من الكفار يضحكون nítorí náà ní òní yìí àwọn tí wọ́n gbàgbọ́ lódodo yóò fi àwọn aláìgbàgbọ́ rẹ́rìn-ín. على الأرائك ينظرون wọn yóò máa wòran lórí àwọn àga ọlá. هل ثوب الكفار ما كانوا يفعلون ṣé wọn kò ti wá san àwọn aláìgbàgbọ́ lẹ́san pẹ̀lú àwọn ohun tí wọ́n ṣe níṣẹ́ ni.